Ọlálékan Fámilọ́lá ò káàbọ̀. Èjì ọba ọmọ ọlọ́lẹ̀ ọmọ jí gbàgbọ́rí arágbẹ́dì sọ ọ̀dọ̀ fírọkọ arágbẹ́dì ọrùn ọ̀dọ̀ fún bọ̀wálé Dèjì ọba dúdú yẹmí o káàbọ̀ 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 ò káàbọ̀. Ọlálékan Fámilọ́lá ò káàbọ̀. Ìbàlọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó dá wa sí dòní, ọba tó mú ká dájọ́ òní bá a láyọ̀. Tálàbá fi Ọlọ́run ọba wé tó ṣoore yìí fún gbogbo wa, kò wá béèrè nǹkan méjì bí kò ṣe ọpẹ́. Ẹ wá bá mi ṣàmì àdúrà kékeré ìyẹnu ọpẹ́ wa kò ní kọ. lọ́yọ̀ ìṣẹ̀yìn mo rán kí tí mo rán mo rán sóyún bá aṣọ fọlẹ́ lọ́lọ́pẹ́lẹ̀ yìí o kó yà kẹ́rù kó gbé kó lọ àfọlẹ́ lọ́lọ́pẹ́lẹ̀ yìí o dùn àfọlẹ́ lọ́lọ́pẹ́lẹ̀ yìí o kó yà kẹ́rù kó gbé kó lọ àfọlẹ́ lọ́lọ́pẹ́lẹ̀ yìí o dùn kó yà kẹ́rù kó gbé kó lọ. ẹ ṣé láì ní fi àkókò ṣòfò ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó ká dẹ̀ wà ní ìdákẹ́rọ́rọ́ tá bá ń pariwo a ní gbádùn ara wa ní báyìí a ti kí olùkọ́ wa Ọlálékan Fámilọ́lá a ti kí wọn káàbọ̀ sí àárín wa ní báyìí a máa tẹ̀síwájú nípa pípe ẹni tí ó kàn a sì ní ẹni tó fẹ́ fún wa ní ewì bẹ́ẹ̀ ni a ní ẹni tó fẹ́ fún wa ní ewì wọ́n pè ní ewì ìṣẹ̀dá lẹ́yìn náà a wá ṣe àfihàn àwọn tí wọ́n fẹ́ jẹ́ ijó bàtà a wá pe olùkọ́ wa wọlé àmọ́ ní báyìí eléwì ìṣẹ̀dá ẹ máa bọ̀. Ẹ káàárọ̀ ẹ̀yin olótú ètò Másòyìnbó lókùnrin. Orúkọ mi ni Omidan Pípélayọ̀mí. Mo wá láti wá sọ ewì lórí àwọn ẹwà àti ìṣẹ̀dá. Ìṣẹ̀dá jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀bùn tó lẹ́wà jùlọ ní àgbáyé. Ó fún wa ní afẹ́fẹ́ tútù, omi láti mu, oúnjẹ láti jẹ. Tá bá wo àwọn òkè ńlá, àwọn odò, àwọn òkun, àárí iṣẹ́ ìyanu tí ìṣẹ̀dá ti ṣe fún àwa ènìyàn, àwọn ẹranko àti ewéko. Ìṣẹ̀dá lè jẹ́ ilé fún àwọn ẹranko àti ewéko. Ohun aláyé gbogbo ló ní ipa kan ní títọ́jú ìwọ̀ntúnwọ̀nsí àyíká wa. Ìdí nìyẹn tá fi gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìṣẹ̀dá. Igi ń pèsè atẹ́gùn fún wa. Odò ń pèsè omi fún àwọn ẹranko àti àwa ènìyàn. Ìdí nìyẹn tá fi gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìṣẹ̀dá torí pé ìṣẹ̀dá ni ilé wa. Ẹ ṣé. ẹ ṣé mo rí wípé orí wa wú torí wípé a mọ adùn tó wà nínú èdè Yorùbá a dẹ̀ mọ ẹwà tó wà nínú èdè Yorùbá láti ìmúra wọn títí dé ọ̀rọ̀ wọn ẹ rí wípé Yorùbá dùn gidi gan Yorùbá dùn lédè ẹja fún ọ látẹ̀wọ́ lẹ́ẹ̀kan sí i. láì ní fi àkókò ṣòfò a máa pe àwọn oníjó bàtà.
ẹ ṣé ṣe rí i pé Yorùbá kún fún nǹkan tí ó pọ̀ lára àwọn àṣà àti ìṣe wa náà ni ijó wà, ijó bàtà. Jíjó yẹn lásán ẹ túmọ̀ pé wọ́n tún fi ń ṣe kí ni wọ́n fi ń mú ara wọn yá dáadáa. Bẹ́ẹ̀ ni ẹ ṣé gidi gan. Ẹ jẹ́ ká kàn ṣeré kékeré. Àwa ò la mọ lúbúlúbú. Mo rí lúbúlúbú ta ni ó lọ́jà. Tí bá ní lúbúlúbú ta ni ó lọ́jà tó bá dalẹ̀. Lúbúlúbú ta ni ó lọ́jà tó bá dalẹ̀ o. Gbowó bá ń ra yòó lóòkan bọ̀ bó bá lọ. Gbowó bá ń ra yòó lóòkan bọ̀ bó bá lọ. Kí ló wá dé? Kí ló dé fẹ́? Kò sí nǹkan kan. Kí ló dé fẹ́? Kí ló wá dé? Ǹjọ́ o bú mọ́ o? Kí ni jẹ́ mọ́ mọ́ládé? Kí ni jáde adé sí ipò? Kí ni jẹ́ pò ipò sẹ́? Kí ni jẹ́ ṣẹ́rẹ́ ẹ̀rọ? Kí ni jẹ́ ọmọ yẹn? Kí ni já kókó? Kí ni jẹ́ òrìṣà? Kí ni jẹ́ aráyé o? Kí ni jẹ́ ọlọ́run? Kí ni jẹ́ kòló? Kí ni jẹ́ àjúbà o? Kí ni jẹ́ rẹ̀rẹ̀? Kí ni jẹ́ ògún? Kí ni jẹ́ onírò? Kí ni jẹ́ àfọ̀n ìyẹ́? Kí ni jẹ́ ìyẹ́ àṣà? Kí ni jẹ́ àṣà òkè? Kí ni jẹ́ òkè ilẹ̀? Kí ni jẹ́ ilẹ̀ òwú? Kí ni jẹ́ òwú o? Kí ni jẹ́ aṣọ mòró? Aṣọ mòwọ̀ yá aṣọ lẹ́wọ̀ yẹn. Ẹ ṣé. Ìwọ tínú ẹ bá dùn pé o jẹ́ ọmọ Yorùbá fún rẹ ní àtẹ́wọ́. Ní báyìí a fẹ́ pe olùkọ́ Yorùbá bí ọba ìlú kan. Ó yẹ kẹ́ ẹ ti máa gbọ́. Ẹ bá ti ń gbọ́ Ọlálékan Fábilọ́lá, ẹ ti máa gbọ́ Másòyìnbó. Tí mo bá sọ pé èdè wo ló gbọ́? Èdè Yorùbá ni èdè wa. Má ṣe kí ni? Másòyìnbó. Má ṣe kí ni? Tọwọ́tọwọ́. Tí ó jì sí Àkúrẹ́, tí ó jì sí Ọ̀bálé, tí Oǹdó lápapọ̀ àti ti Yorùbá lápapọ̀, a fi pé olùkọ́ wa Ọlálékan Fábilọ́lá Másòyìnbó. Ẹ káàárọ̀ o. Ẹ jẹ́ ká jókòó. Ká tó sọ, ta ni ò gbọ́ Yorùbá ń bí? Ta ni ò gbọ́ Yorùbá? Ta ló gbọ́ Yorùbá ń bí? Gbogbo wa la gbọ́ Yorùbá. Ta ló lè sọ Yorùbá fún ìṣẹ́jú 5, ìṣẹ́jú 2 láì fi Gẹ̀ẹ́sì sí? Ẹ̀dẹ̀lẹ̀ gbọ́ Yorùbá. Ẹ̀dẹ̀lẹ̀ gbọ́ Yorùbá. Ó dáa, a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ráńpẹ́. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn, màá wá béèrè nǹkan tí mo kọ́ yín. Ẹ wá máa wá ṣàlàyé nǹkan tí mo kọ́ yín ní èdè Yorùbá. Ṣó dáa? Ó dàbí pé a fẹ́ ṣe ìdánwò. Mò ń kọ́ yín ní nǹkan tá a fẹ́ ṣèdánwò lé lórí. Lọ́jọ́ yẹn náà lẹ máa ṣèdánwò yẹn. Ṣé ẹ rí pé ó dùn? Ó dùn àbí? Ó dáa. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀kọ́ yìí fún ipa tẹ́ ń kó láti lè jẹ́ kí a ní ìmọ̀. Bá ṣe sọ nígbà tá a wà nínú lọ́dọ̀ yín pé àbúrò mi ilé ẹ̀kọ́ yìí ló ti ṣe tán. Mo pè nígbà tá a wà lọ́dọ̀ àwọn ìyá wa pé láti bá wọn sọ̀rọ̀. Ó ń ṣe dáadáa fún ara ẹ̀ báyìí. Ó ti níyàwó, ó ti bímọ 3. Ìbejì wà nù wọn, ìbejì. Ó wà nílùú òyìnbó. Ó ń sọ̀rọ̀ nípa nǹkan tí bàbá máa ń kọ́ wọn nígbà tó wà nílé ẹ̀kọ́.
pé bàbá mú igi wá, wọ́n á sọ nípa pé tó bá yapa kúrò lára igi o, tó yapa kúrò lọ́dọ̀ Ọlọ́run, ò lè ní ìṣerere tó pé láyé. Ó wá sọ wípé nǹkan yẹn ló wà nú òun tí ò jẹ́ kóun máa mọtí, tí ò jẹ́ kóun máa ṣe ìṣekúṣe. Ó pe lénìí, bàbá ò bá gbé, bàbá ò sí níbi tó wà, bàbá ò mọbi tó wà, àwọn adarí ilé ẹ̀kọ́ wọn ò mọbi tó wà, ṣùgbọ́n ipa tí ilé ẹ̀kọ́ yìí ní nígbésí ayé ẹ̀ kò fi sílẹ̀, ó dẹ̀ ń jẹ́ kí ó máa ṣàṣeyọrí nínú nǹkan tí wọ́n ń ṣe. Ẹ pàtẹ́wọ́ sí fún ilé ẹ̀kọ́ sí. Olófòfò, ṣé ẹ mọ̀ pé ilé ẹ̀kọ́ ìlú olófòfò ti ṣe tán? Dìde. Ẹ ṣe. Ìdí nìyẹn tó fi jẹ́ wípé tí àwọn mo wúre fún yín wípé gbogbo yín lẹ máa yàn tẹ́ máa yanjú. Lágbára Ọlọ́run ni o. Tẹ́ bá wá dé ibi gíga yẹn, tọ́n bá ti ń sọ̀rọ̀ nípa nǹkan, ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa fi ibi tí ẹ ti ṣe tán kẹ́ fi sí. Ẹ jẹ́ ká lọ síbi tí ìbá jẹ́ kútú wenji ló wà, kí ọ̀nà ibẹ̀ kó dàbí kọ́lọ́kọ́lọ́ báyìí, kí gbogbo ẹ̀ kó, ṣùgbọ́n ìkòkò tó sè mí nìyẹn tí mo fi jiná, tí mo fi wù yín, tá a fi jọ ń ṣiṣẹ́ papọ̀. Inú mi dùn pé ó tọ́ka sí ilé ẹ̀kọ́ tó ti ṣetán fún wa láti wá síbi lénìí. Tẹ́yìn náà bá ṣe ń ga láyé, ẹ má gbàgbé ilé ẹ̀kọ́ yìí láti wí wípé ẹ ń ṣe nǹkan sí ilé ẹ̀kọ́ yìí. Nínú yín ẹ sì máa kọ́ ilé ìgbé ńláńlá fún ilé ẹ̀kọ́ yìí lágbára Ọlọ́run. Bó dẹ̀ ṣe máa rí nìyẹn o. Ó dáa. Nǹkan tí mi máa sọ fún yín ká tó béèrè nípa nǹkan tí mo fẹ́ sọ. Kí ni morning ní Yorùbá? Morning nìyẹn o. Àárọ̀ àbí òwúrọ̀. Ká mú àárọ̀ ìkànnì méjèèjì. Kí ni afternoon? Kí ni evening? Ta ló sọ pé alẹ́? Kí wá ni night? Ṣé mọ̀ pé ó ju nǹkan tá à ń pè yìí lọ? Ọ̀rọ̀ mẹ́rin yẹn, 12 ni ọjọ́ tá a ní ṣúlẹ̀ o, 12 ni ẹ̀ka ọjọ́ tá a ní ọjọ́ kan. Ṣé mọ̀? Kì í ṣe wákàtí, ìgbà 12 la ní ọjọ́ kan. A ní àárọ̀, àbí? Lẹ́yìn àárọ̀ kí ló kàn? Ìyálẹ̀ta, àbí? Lẹ́yìn ìyálẹ̀ta kí ló kàn? Ọ̀sán yẹn wá bẹ̀rẹ̀ láti aago 12 títí di aago 5 kù ìṣẹ́jú kan. Láàárín ọ̀sán yẹn a ní ọ̀sán gangan. A wá ní òórùn kàtàrí, àbí? Nígbà tó bá ti di òórùn kàtàrí ní aago 2, nígbà tí òórùn yẹn bá wà láàárín orí yín báyìí tẹ́ wòkè, ìyẹn ni ṣé mọ̀ pé àtàrí lélẹ́yìí. Òórùn kan àtàrí. Lẹ́yìn òórùn kàtàrí ó wá ku ìrọ̀lẹ́. Lẹ́yìn ìrọ̀lẹ́ la wá ní alẹ́. Lẹ́yìn alẹ́ la wá ní òru. Ṣé mọ̀ pé láàárín òru yẹn a tún ní ọ̀gànjọ́. A ní ọ̀gànjọ́. Lẹ́yìn ọ̀gànjọ́ la wá ní àjìn. Àjìn yẹn wá láti bí aago kan sí bí aago 3 kù ìṣẹ́jú kan. Àjìn nìyẹn. Ṣé àmọ́ nǹkan tó ń jẹ́ jìn? Kí ni jìn? Nǹkan tó kì í ṣe nǹkan tó wọnú jìn láti ìpele kan sí ìpele kejì ní jìn. Ṣùgbọ́n tó bá wá báyìí, a ní ó jìn ọ̀nà. Tó bá lọ báyìí, a ní ó jìn ilẹ̀. Ṣé ó yé yín? Ó jìnnà lélẹ́yìí. Ó jìnnà, ó jìn ọ̀nà. Tó bá lọ sílẹ̀, wọ́n á ní ó jìn
ilẹ̀, ibi tá a ti rọ̀rọ̀ fún ìjìnlẹ̀, ìwádìí ìjìnlẹ̀ nìyẹn, àbí? Kí wá ní àjìn? Kò síbi tó jìn sí, kò séèyàn tó mọ̀ ibi tó jìn sí. Ìgbà yẹn làwọn ní àwọn tí ìgbà yẹn ní Yorùbá gbàgbọ́ pé àwọn tí Ọlọ́run gbé ayé lé lọ́wọ́, ìgbà yẹn ni wọ́n máa ń ṣe iṣẹ́ tiwọn. Ṣé ó yé yín? Torí àjìn ni wọ́n ń kíra láàjìn àbí talẹ̀ rí tó sọ pé ẹ kú àjìn o. Ìgbà tó yẹ kẹ́ máa sùn nìyẹn. Tó bá dẹ̀ jẹ́ ìwúre àdúrà lẹ́mọ̀ gbà, ìgbà yẹn ló yẹ kẹ́ máa gbàdúrà. Ṣé ó yé yín? Àjìn. Lẹ́yìn àjìn la wá rí àfẹ̀mọ́jú, nítorí gbogbo nǹkan ṣókùnkùn àti fẹ́rẹ̀ mọ ojú ara wa báyìí o. Torí òru ni ẹ̀paná àti fẹ́ mọ ojú ara wa báyìí o. Lẹ́yìn àfẹ̀mọ́jú la wá rí ìdájí, àbí? Lẹ́yìn ìdájí la wá bọ́ sí òwúrọ̀. Kí a ti rí bẹ́ẹ̀ yẹn pé ṣùgbọ́n mẹ́rin ló gbajúgbajà jù, ló wọ́pọ̀ jù tá a máa ń lò. Ìyẹn ní àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́ àti alẹ́. Àárọ̀ yẹn tó bá ní nǹkan àárọ̀ rọ̀, àbí? Kí nǹkan rọ̀? Kó má le, soft, àbí? Ó rọ̀. Nígbà yẹn mo sì lè wọ agbádá, ojú ọjọ́ sì rọ̀, la fi ń pè láàárọ̀. Ojú ọjọ́ ìgbà sì rọ̀. Kí ni ojú ọjọ́? Ojú ọjọ́, weather, ojú ọjọ́ sì rọ̀ nígbà yẹn. Ṣùgbọ́n tó bá ti ń di ọ̀sán, sán ní kí nǹkan, kì í ṣe pé ó fọ́ o, ṣùgbọ́n ó sín, ó sán, òòrùn ti là. Ẹni tó wá wọ agbádá láàárọ̀ tó sì rọ̀, tí ojú ọjọ́ sì rọ̀ yẹ, ó rọra bọ́ dànù pé ọ̀sán ti sán. Ìdí nìyẹn wọ́n máa ń sọ pé ọ̀sán pọ́n náà torí kò rọrùn àbí? Ọ̀sán pọ́n àbí òòrùn ń ràn. Tó bá tún ti di ìgbà kan wá pè ní ìrọ̀lẹ́, nítorí ó tún ti wá ń rọ ilẹ̀ báyìí o. Torí àárọ̀ ó rọ ilẹ̀, ọ̀sán ó sàn ilẹ̀, ìrọ̀lẹ́ ó tún ti wá ń rọ ilẹ̀. Tó bá tún di alẹ́, lẹ́ nǹkan tẹ́bá ẹ̀fọ́, èèyàn lè lẹ́ ẹ̀fọ́, nǹkan tí wọ́n á máa lọ nírọ̀wọ́. Kí wá ní àwọn bàbá wa wá ń sọ pẹ̀lú àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, alẹ́? Ó kàn ń sọ fún wa pé ìgbé ayé wa ni. Ìgbà àárọ̀ wa ní ojoojúmọ́ ló yẹ ká máa bira wa pé ṣé àárọ̀ ni mo wà, ṣé ọ̀sán ni mo wà, ṣé ìrọ̀lẹ́ ni mo wà, àbí ṣé alẹ́ ni mo wà. Àárọ̀ ó sì rọ̀, wọ́n sọ owó ilé ẹ̀kọ́ ẹ̀, ó sì ń gbé nílé ìgbé ti ilé ẹ̀kọ́. Bí ò bá jẹun, ìdààmú èèyàn kan ni. Bó ò bá rí aṣọ wọ̀, ìdààmú èèyàn kan ni. Bójú ẹ̀ bá kọ́rẹ́ lọ́wọ́, ìdààmú èèyàn kan ni. Àwọn òbí àbí alágbàtọ́ náà ń ṣe làálàá, náà ń ṣe wàhálà fún àwọn tó ń ṣì wà ní àárọ̀. Ẹ wá lọ sí ọ̀sán. Ẹ̀yin tẹ́ wà láàárọ̀ yẹn lẹ́tú lọ sọ́sàn o. Ẹ̀yin tó ti ń fún lówó oúnjẹ tẹ́lẹ̀, ẹ̀yin fúnra ara yín lẹ wá máa gbọ́ oúnjẹ báyìí. Ẹ ti bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́, ẹ ti ń wá bẹ́ẹ̀ ṣe máa tọ́jú àwọn tó wà láàárọ̀ tiwọn náà. Ẹ ti bẹ̀rẹ̀ sí ń ẹ wá máa sọ pé Ọlọ́run bá mo ṣe máa ṣe báyìí, kíní pọ̀. Torí ọ̀sán ìgbé ayé ẹ ti wá mọ nǹkan tẹ́ fẹ́ ṣe. Ẹ ti wá ń bọ́ sí ìrọ̀lẹ́, ó ti wá fẹ́ máa rọ̀ padà. Torí ẹ ti ṣiṣẹ́, ẹ ti lówó, ẹ ti dèèyàn, ẹ ti wá ń fi lé ọmọ lọ́wọ́, á wá fẹ́ máa rọ̀ díẹ̀díẹ̀ títí tó máa fi dalẹ́, tó jẹ́ pé ẹ̀ ní lè ṣe nǹkan kan mọ́. Ẹ wá máa dúró de pípàdé ẹlẹ́dàá yín. Ìbéèrè tẹ́ wá máa béèrè ni pé níbo ni mo wà báyìí? Ṣé àárọ̀ ni mo wà? Ṣé ọ̀sán ni mo wà? Ṣé ìrọ̀lẹ́ mo wà? Àbí ṣé alẹ́ ni mo wà? Kò dẹ̀ ní í ṣe pẹ̀lú ọjọ́ orí.
ẹ lè jẹ́ ọmọ ọdún 15 ẹ̀yin méjèèjì kẹ́ wà ní ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀. Ọmọ ọdún 15 mi ti wà lọ́sàn-án, ó ti ń tọ́jú ara ẹ̀, ó ti ń ra aṣọ fúnra rẹ̀, ó ti ń lọ káàkiri, ó gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ kó tó lè sanwó ilé ẹ̀kọ́. Ọmọ ọdún 15. Ọmọ ọdún 15 mi wọ́n sì ń bẹ̀ pé ó dẹ̀ gba ẹgbẹ̀rún 10 jọ̀ọ́, ọkọ mi jọ̀ọ́. Wọ́n á máa fi owó bẹ́ẹ̀. Ọmọ ọdún 15. Tó bá fẹ́ fara ẹ wé ọmọ ọdún 15 torí pé ẹjọ́ jẹ́ ọmọ ọdún 15, sórí pé ẹ̀ sí nígbà kan. Ṣóyè yín nǹkan tí mò ń sọ? Ta ló yé? Ta ló ń kẹ́kọ̀ọ́ nínú nǹkan tí mò ń sọ? Ṣé ọmọ bíi tí ẹ̀kọ́ yìí máa ń dùn sí, ẹ lè gbàgbé. Bó jẹ́ ọdún 10 síbí, ẹ máa rántí. Tẹ́ bá ti ń jí láàárọ̀, téèyàn kan sọ̀rọ̀ nípa àárọ̀ ọ̀sán, ẹ̀mí mímọ́ àárọ̀ yín létí pé àárọ̀ ayé mi ni mo wà yìí, àbí ọ̀sán ayé mi, àbí ìrọ̀lẹ́ ayé mi, àbí alẹ́ ayé mi. Tó jẹ́ wípé nígbà míì ó lè jẹ́ sábàbí ayé ló máa jẹ́ kẹ́ni tó wà ní tó yẹ kó wà ní ọ̀sán kó sì máa ṣiṣẹ́ ìrọ̀lẹ́, èèyàn tó wà ní ìrọ̀lẹ́ kó máa ṣiṣẹ́ ọ̀sán. Ìdí nìyẹn ẹ rí ọmọ 60 ọdún tó sì ń ṣiṣẹ́ bíi pípé wọ́n wà ní ọ̀sán. Sábàbí ayé lè fà á, ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ẹ bá ti jí láàárọ̀, ẹ pera yín pé Lékan, ṣé àárọ̀ ló wà, àbí ọ̀sán ló wà, àbí ìrọ̀lẹ́ ló wà, àbí alẹ́ ló wà? Lákòótán, àná, òní àti ọ̀la, àbí? Kí ni àná? Yesterday, àbí? Kí ni ná? Ná, to spend. Ẹ ti ná àná, ẹ ti ná, ó ti lọ, àbí? Kí lẹ fẹ́ fà náà ṣe? Ẹ ti ná, ó ti lọ. Òní, kí ni ní? To have. Sórí òní ilẹ̀ ní báyìí o. Òní ilẹ̀ ní báyìí. Àná bóyá ẹ ṣe dáadáa nínú ilé ẹ̀kọ́, ó ti ná, ó ti lọ. Tó bá wá ń sunkún àná lónìí, tó bá ti sunkún yẹn lónìí, tó múra, wàá là sí lọ́la. Là, to break. Ṣé mọ̀? Wọ́n ní ojú ọjọ́ ti là, ọ̀yẹ́ là, làákọ̀ túmọ̀ sí àárín. Ìdí nìyẹn, boundary, àlà ni wọ́n ń pè, àbí? Kí ni ìlà náà? Line. Orúkọ mi Ọlálékan, kò sówó lánàá, lónìí wọ́n wá là sí owó lọ́la. Nǹkan tẹ́ bá ṣe lénìí lẹ máa là sí lọ́la. Tẹ́ bá kàwé lénìí, ẹ máa là sí ṣe rere lọ́la. Àbí tẹ́ bá tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ máa là sí ìlówó lọ́la. Tẹ́ bá ti ń rántí àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, alẹ́, kẹ́ máa rántí àná, òní àti ọ̀la. Àti parí ẹ̀kọ́. Àti parí ẹ̀kọ́. Ó yá, ta ló lè ṣàlàyé ẹ̀kọ́ yìí fún wa ní kúkúrú? Tó lè ẹ̀kọ́ tá a kọ́ yìí o. Tó mọ̀ pé ó lè ṣe mọ̀ pé èmi mo kọ́ yín ní èdè Yorùbá. Ìgbà tí mo lo Gẹ̀ẹ́sì, mo fi ṣe àpèjúwe nǹkan tá à ń sọ. Ṣe àbí? Ta ló wá lè ṣe nǹkan tí mo ṣe yìí ní èdè Yorùbá láàrin ìṣẹ́jú méjì? Ẹ̀kọ́ tí mo kọ́ yìí, ta ló lè kọ́ mi? Ìyẹn ni pé kò yé wa. Kò yé wa. Wọ́n ti náwó. Ta ló náwó yá wa bọ̀? Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ẹ pàtẹ́wọ́ fún. Ẹ lè jáde ẹ̀ tún pàtẹ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Ó yá, wàá sọ orúkọ ẹ. A ní orúkọ mi ni olùkọ́. Orúkọ mi ni olùkọ́ inú mi sàn Olúwatúnsìn. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ṣàlàyé fún wa, ẹ sọ̀rọ̀ nípa àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́
àti alẹ́. Ẹ tún sọ̀rọ̀ nípa àná, òní, àtọ̀la. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àná. Ẹ ṣàlàyé fún wa pé àná jẹ́ pé ó ti lọ pé a ti ná. Ẹ tún sọ pé èní pé a nílé ní. Ẹ wá ní ọ̀la jẹ́ pé ẹ ṣàpèjúwe fún wa pé bí orúkọ yín Ọlámilékan. Ẹni pé ó là pé àná ẹ ní ṣùgbọ́n ọ̀la pé ẹ máa ní. Ẹ tún wá sọ̀rọ̀ nípa àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, àtàlẹ́. Ẹni àárọ̀ pé ojú ọjọ́ rọ̀. Ẹni ọ̀sán pé ilẹ̀ sàn. Pé ilẹ̀ sàn. Wá ní ìrọ̀lẹ́ pé ó ti ń. Oh my God. Ó yá. Ẹ sọ pé ìrọ̀lẹ́ pé ojú ọjọ́ tí rọ̀ padà. Ó ti ń rọ̀ padà. Ẹ wá ní alẹ́ pé ilẹ̀ ti lẹ́, ojú ọjọ́ ti lẹ́. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ẹ bá mi pàtẹ́wọ́ fún. Ṣé ẹ bá mi fún ní ìfàmì kan. Màá fún ẹ lẹ́bùn kékeré kan. Eléyìí ìṣòro eléyìí wàá fi máa fa omi mu. Eléyìí wàá fi fa omi. Eléyìí náà wàá àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá wàá lè kà torí ká Yorùbá ni kò kà gbọ́dà gbà. Ẹ bá ó tún dọ̀bálẹ̀ fún mi. Gbà. Ó dọ̀bálẹ̀. Ṣé ikú ọmọlúwàbí gidi ni? Ó tún dọ̀bálẹ̀. Ó tún dọ̀bálẹ̀. Ó fẹ́ gba gbogbo owó mi máa lọ. Ṣé ó ṣàlàyé dáadáa bí ó ṣàlàyé dáadáa? Ta ló tún lè gbìyànjú? Obìnrin. Ó yá máa bọ̀. Ṣé bó ló fẹ́ gbìyànjú ni? Àìwọ́ tó lè jó bàtà. Ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ó yá. Orúkọ mi ni olùkọ́ Olóyèdé Òkìkíọlá. Ìkọ́tẹ́kọ́ wa nípa àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́, àtàlẹ́. Ẹ̀dẹ̀kọ́ wa nípa òní, àná àti ọ̀la. Màá wá sọ̀rọ̀ nípa àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́ àti alẹ́. Ẹni pé àárọ̀ ni tí ilẹ̀ bá ti rọ̀. Ẹni pé tọ̀sán ni tí ọ̀sán bá ti sí ilẹ̀. Tí ọ̀sán bá ti sán. Ẹni pé tí ilẹ̀ bá ti rọ̀lẹ̀. Tí ilẹ̀ bá ti rọ̀. Ẹ̀dẹ̀ ní pé ta. Yóò sọ yẹn dáadáa. Ìrọ̀lẹ́ tí ilẹ̀ bá ti. Ó ti ń rọ. Tí ilẹ̀ tó ti ń rọ ilẹ̀. Tílẹ̀ tó ti ń rọ ilẹ̀. No, tí ilẹ̀ tó ti ń rọ. Kí ló dé tó sọ no? Tí ilẹ̀ bá ti ń rọ. Nígbà tó ti ń rọ ilẹ̀. Nígbà tó ti ń rọ ilẹ̀. Ẹ dákẹ́ bóyá. Ẹni pé ti alẹ́ tí ilẹ̀ bá ti ilẹ̀ pátápátá. Kí ni ẹ̀kọ́ tó rí ń bẹ̀? Kí ni ẹ̀kọ́ tó kọ́ nínú nǹkan tí mo kọ́ yín? Àárọ̀, ọ̀sán, ìrọ̀lẹ́ àti alẹ́. Dúró. Ta ló lè dáhùn?
pẹ̀lẹ́. Máa bọ̀. Ó yá. ẹ̀kọ́ tó kọ́ mi ni pé ká má fi ọjọ́ àárọ̀ wa ká má fi ṣeré. Ìgbà wo ni wọ́n wà báyìí? ọjọ́ àárọ̀ la wà. Èmi àti. ọjọ́ àárọ̀ ni mo wà. ọjọ́ àárọ̀ ayé mi ni mo wà báyìí kí n má fi ṣeré ilé ẹ̀kọ́ mi kí n má fi ṣeré so kí ìgbà ayé alẹ́ mi kó dára ká má fi Kí ló máa ń ṣẹlẹ̀ lọ́sàn-án? Kí ló máa ṣe lọ́sàn-án? ọ̀sán ni ìgbà tá à ń ṣiṣẹ́ kárakára kí ìgbà ayé alẹ́ wa kó dára ní ọ̀sán. Ta ló lè sọ fún mi tó lè sọ dáadáa wàá sọ ìgbà tó wà àti ìdí tó fi wà ní ìgbà tó wà tó lè sọ tó dá ẹ lójú ni o. Ẹ̀yà máa bọ̀ fún mi ní àwọn ìwé ó ṣe yìí fún mi yẹn ó yá fún. Ó yá. Orúkọ mi ni Agboola Abisola. Báyìí mo wà ní ìgbà àárọ̀. Ó yá máa lọ. Ìwọ ọkọ̀ lọ. Ó dáa. Mo wà ní ìgbà àárọ̀. Torí pé àwọn òbí mi ló sì ń bọ́ mi báyìí. Torí pé tí bá ní bóyá mi jẹun láàárọ̀, àwọn ni wọ́n mọ̀ pé Bísọ́lá kí ló ṣe ẹ́ tó fi jẹun. Àwọn gbogbo àwọn nǹkan àwọn ìdààmú mi, àwọn ni wọ́n sì ń rò. Ó gbà àbí? Ó wọ̀n lára ẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fáwọn òbí ẹ̀. Nígbà tó bá ti ń fi mú mi kí ló ní ṣe? Mi ní gbàgbé. Ó ní gbàgbé ó dẹ̀ ní sọ. Mi ní sọ ìbò. Ó ní sọ ìbò. Ṣó dá ẹ lójú? Bẹ́ẹ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún mi. Ìgbà kí ló dé? Ìgbà àárọ̀ ló wà. Ìgbà oní ẹ ṣe sà máa lọ. Sà kí ló sọ? Adúpẹ́ sà. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Ní báyìí àwa tí a fẹ́ kéwì àti àwa tí a fẹ́ ka àkọ́sórí ṣe bó ṣe mọ ẹlẹ́wà ṣàpọ́n ti iṣẹ́ lóògùn ṣẹ́ ẹ̀kọ́ ni oògùn òṣì àti ẹ̀kọ́ ilé ẹ jẹ́ ká máa bọ̀ lẹ́ẹ̀kan náà sí orí ìtàgé. Bá a ṣe ń retí wọn ẹ má gbàgbé ẹ̀kọ́ tí a ti kọ́ o. Ẹ má fi àná yín tẹ́ ẹ ti ná ẹ má fi ba òní tẹ́ ẹ ní jẹ́ ẹ tẹpá mọ́ òní yín kẹ́ ẹ lè là síbi tí ó dá ní ọ̀la. Ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣayé eré ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣayé eré ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kó dára o ẹni ayé kan ẹ ṣayé eré. Ẹ káàárọ̀ ẹ̀yin olóòtú ètò máṣe òyìnbó lọ́kùnrin orúkọ mi ni Omidan Similolúwa mo wá láti sọ̀rọ̀ lórí ṣé bí o ti mọ lẹ́lẹ́wà ṣàpọ̀n jẹ́ bẹ́ẹ̀ni bá gbókèlè kọjá ohun tí ó gbà yóò pòfò ló bí a bá gbé ohun tó jù ní lọ yíyọ ní yọ ní lẹ́nu ẹ̀dá tó bá wago alágo ṣiṣẹ́ kò ní pẹ́ kọjọ̀gbọ̀n
wíwọ ẹ̀ṣẹ̀ lẹ́ṣin sáré ìbú ní imú níṣu kí ló wá ti jẹ́ ẹni àbí wọn bí kì í bá wọn lára mu ẹni ẹlẹ́ni ní bá wọn lára mu aláṣejù ẹ̀dá àfi kó máa ṣe bọ́mọ ẹlòmíràn ṣe bó ti mọ lẹ́wà àṣàpọ̀njẹ́ abẹ́ ẹ̀ mọ̀ pé ṣe bó ti mọ lẹ́wà àṣàpọ̀njẹ́ kí n kọ́ lébi ti lágbájá èṣù àìníkọ̀kànràn ni bí tojú sí mi ojúlé mẹ́fà lápá rẹ̀ ká ọ̀rẹ́ mi ò jẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní kíákíá ṣe bó ti mọ lẹ́wà àṣàpọ̀njẹ́ ara wọn ní iyì ló wà ẹ ṣé. Ẹ káàárọ̀ ẹ̀yin elétò ètò Máṣọ̀yìnbó. Orúkọ mi ni Omidan Adéṣọwá. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ ilé. Lákọ̀ọ́kọ́, kí ni ẹ̀kọ́ ilé? Ẹ̀kọ́ ilé jẹ́ àwọn ìwà ọmọlúàbí tàbí ẹ̀kọ́ rere tí àwọn òbí wa kọ́ wa láti ilé wa ká lè mọ bí a ṣe hùwà láwùjọ. Àpẹẹrẹ tàbí ìlànà ìwà ọmọlúàbí: ìkíni, ìbọ̀wọ̀ fágbà, ìtẹríba, jíjẹ́ olóòótọ́, ìbẹ̀rù Ọlọ́run, àlejò ṣíṣe, mímọ iyì àsìkò, ìwà ìmọ́tótó. Ẹ ṣé. Ẹ káàárọ̀ ẹ̀yin olóòtú ètò Máṣọ̀yìnbó. Orúkọ tèmi ni Omidan Ayọ̀délé Tèmilolúwa. Mo fẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ lóògùn ìṣẹ́. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé, bí ọ̀lẹ là ń rí. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì, àtẹramọ́ṣẹ́ ẹni. Apálára, èjìká nìkan. Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́, bàbá rẹ̀ lè lẹ̀ sílé kan. Kò bá gbójúlé wọn, ó tẹ́tọ́ ni mo sọ fún ẹ. Ohun tó bá jìyà fún kì í pẹ́ lọ́wọ́ ẹni. Ohun tó bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi, múra síṣẹ́ ọjọ́ ńlẹ̀. Ẹ ṣé. Ẹ káàárọ̀ ẹ̀yin olóòtú ètò Máṣọ̀yìnbó. Orúkọ mi ni Omidan Ẹ́sítérì Ayaba. Mo fẹ́ sọ̀rọ̀ nípa pàtàkì ẹ̀kọ́. Ẹ̀kọ́ lògùn òṣì. Èrò tí kò fòṣì kò fèyí kọ́gbọ́n. Ògùn òṣì bí ẹ̀kọ́ kò sí. Má fẹ̀kọ́ ṣeré ìwọ ọ̀dọ́. Bí ò bá sí ẹ̀kọ́ ilé, bí ọ̀lẹ là rí. Bí ò bá sí ẹ̀kọ́ ìwé, bí ọ̀lẹ là ń dà. Lówùúrọ̀, ẹ̀kọ́ lè níyà nínú. Ọjọ́ ká gbani létí, ká gbani lẹ́nu. Ọjọ́ ká òṣùṣù kó pàṣọ boni, torí ẹ̀ṣẹ̀ ta rò pé kò tó nǹkan. Bí ọjọ́ ajẹ́ tán, ìyàwó àdóhùn àmúṣògo. Ṣèbí ẹ̀kọ́ ló so wá pọ̀ mà Akíntọ́lá. Ṣèbí ẹ̀kọ́ ló so wá pọ̀ mà Awólọ́wọ̀. Wọ́n parapọ̀ bá wa gbòmìnira ní Nàìjíríà. Bí ẹ̀kọ́ bá níyà nínú, máa rọ́jú o, torí ó ti rí bẹ̀ fara wájú, ó ti rí bẹ̀ fọwọ́ lọ́wọ́ bàbá wa, kó tó wá di bàbá nílé, bàbá lóko, bàbá ní Ìkẹ̀ndẹ́, bàbá ní Nàìjíríà. Ẹ ṣé. Ẹ ṣé ire kó dára, ẹ ṣé ire kó dára o, ẹni ayé kọ̀ ẹ ṣayé re. Ẹ ṣé ire kó dára, ẹ ṣé ire kó dára o, ẹni ayé kọ̀ ẹ ṣayé re. Ẹ bá wa fún ọ ní àtẹ́wọ́. Ẹ jẹ́ kí a máa fi ẹ̀mí wípé iṣẹ́ ló ṣe ká máa fi sí inú ìgbé ayé wa. Tá bá ríyàn tó ṣe nǹkan ribiribi, ẹ jẹ́ ká ṣe kí ni, ká gó bẹ̀rẹ̀ fún wọn, ká pàtẹ́wọ́ fún wọn. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ á pàtẹ́wọ́ fún wọn. Tí a ò bá kọ̀ gbọ́ dànù, a mọ̀ pé ẹ̀kọ́ wà nínú àwọn kan tí a ṣẹ̀ gbọ́ yìí. Torí gbà táwa wà nílé ẹ̀kọ́ ńgbà yẹn, olórin kan tá máa ń kọ wípé àwọn ọmọ aláìgbọràn gbọ́ nílé ìwé, wọn kò fetí sílẹ̀ sóhun tó lùkọ́ kọ́ wọn. Olùkọ́ ní kọ́ kàwé, wọ́n á sì máa ṣeré ká, wọ́n á jẹun, wọ́n á gbòdò roboto. Iṣẹ́ ìyẹn kì í ṣe tiwọn. Èrè ṣáni tiwọn. Dòdò àti ráìsì kò gbọ́dọ̀ kọjá, wọ́n á jẹun, wọ́n á gbòdò roboto. Ẹja fúnra ní àtẹ́wọ́. Ní báyìí, bó bá ṣe ń pè wá, ẹja máa rántí wípé mí dòdò mí, máa sóyìnbó. Kò sí èdè Gẹ̀ẹ́sì o, èdè Gẹ̀ẹ́sì ti di èèwọ̀ ní èní yìí. Ní báyìí a máa pe olùkọ́ bí ọba àlù kan, Ọlálékàn Fábílọ́lá.
fún abala tí ó kàn. Ó yá báyìí màá béèrè lọ́wọ́ yín èèyàn tó bá mọ̀ á dáhùn àbí kí ni economy ní Yorùbá máa sọ tó bá mọ̀ náwó sókè ó dáa ó fẹ́ sọ fún wa ó yá kí ni economy. ọrọ̀ ajé. ṣọ́rọ̀ ajé ni kí ni rárá wọ́n fẹ́ sọ fún wa kí ni ẹ sọ kí wá ní budget tí ìṣúná bá jẹ́ ọrọ̀ ajé kí ni budget àràkálẹ̀ báwo àlàkalẹ̀ rárá o àlàkalẹ̀ ètò ìṣúná ni budget ìṣúná ìṣọ́ owó ná budget ìṣúná ni ó yá máa bọ̀. ètò ọrọ̀ ayé. ṣé wọ́n gbà á ṣe rí kò tiẹ̀ dára yín lójú àwọn méjèèjì ló gbà á ìgbà tí mo bèrè lọ́wọ́ yín àwọn kan ní wọn gbà ni mo ṣe pa àwọn méjèèjì ká mọ èèyàn tó fẹ́ sọ pé wọn gbà àwọn méjèèjì bá ń fún wọn níwèé kankan ẹ ka ìwé yìí o tẹ́ bá ní ètò ọrọ̀ ajé tẹ́ bá ní ọrọ̀ ajé fún wọn tẹ́ bá ní ọrọ̀ ajé méjèèjì ló wọlé ẹ jókòó. Kí ni fertilizer ní Yorùbá? Máa bọ̀. Ó máa sọ orúkọ ẹ fún mi o. Orúkọ mi ni Samuel Taiwo. Fertilizer tẹ́ pé ajílẹ̀ ni. Ajílẹ̀ ẹ bá ń pàtẹ́wọ́ fún ajílẹ̀. Ẹ mọ̀ pé ilẹ̀ tó ti ń kú wọ́n wá fẹ́ jí ilẹ̀ yẹn àbí kí ni jí? Kó sọ jí. Ó dà báyìí fún ní ìwé kan ẹ bá ń pàtẹ́wọ́ fún. Ta ló lè parí òwe yìí? Ó rọ̀ tó bá ní igi gogoro má gùn mí lójú. Ẹni sùúrù igi gogoro má gùn mí lójú máa bọ̀ ọkùnrin yẹn. Àtòkè la ti ń wo. Rárá. Ta ló mọ̀? Kó lọ jókòó àbí? Ó dà. Ó yá máa bọ̀. Àti òkèèrè la ti ń wò. Kò yàtọ̀ sí nǹkan tí ọ̀rẹ́ mi yẹn sọ. Rárá. Ta ló mọ̀? Igi gogoro má gùn mí lójú. Igi gogoro má gùn mí lójú, òkèèrè la ti ń wò, òkèèrè la ti ń yẹ̀. Ẹni tó bá ní ìdáhùn tó yàtọ̀ sí nǹkan tó ti sọ yìí. Tó bá ní ìdáhùn tó yàtọ̀ sí. Mi ò fẹ́ gbọ́ òkèèrè la ti ń dọ̀jẹ̀ o àbí òkèèrè la ti ń. Àtòkèrè la ti ń kábòsí rẹ̀. Ó fẹ́ jọra máa bọ̀. Ta ló ní ìdáhùn tó tún yàtọ̀ sí? Ṣé ò náwó ni àbó ń káwọ́lẹ̀? Rárá kò.
sísì sọ fún wa. Oró má gún mi lójú, òkèrè la ti ń lọ. Láti ń kìlọ̀. Láti ń kìlọ̀ fún. Igi gogoro yẹn òun ṣe igi, kò kí ń ṣe igi, èèyàn ni, òkèèrè. Ṣé ẹ mọ̀ pé òkèèrè long distance from afar. Tó bá ní èèyàn tó bá fẹ́ rí ẹfín, òkèèrè ni wàá ti máa kìlọ̀ fún pé má rí mi fi o. Ò ní wò ó. Èèyàn tó fẹ́ kí igi bọ̀ ẹ́ lójú, ṣé wàá máa wò ó ni? Ò ní wò ó. Ó jí nǹkan, ẹnìyẹn ní ó jí, ó ń fi nǹkan tí ó dá, ó ń fi lọ̀ ẹ́. Ṣé wàá máa wò ó ni? Wàá má bá mi dánrú ẹ̀ wò. Ṣùgbọ́n ó sọ pé igi gogoro má gún mi lójú, òkèrè láti ń kébò sí ẹ̀. Ṣe rí i pé tó bá sọ ní má sọ òyìnbó, a máa fún. Àní sọ pé ó ṣì, àbí àní ló ti máa pariwo ẹ̀ pé tó bá jẹ́yàn tó ju ẹ lọ àbí tó ju ẹ rọ́rọ́rọ́ ẹ má gbé yẹn wá, ẹ má ṣe yẹn fún mi, ẹ má ṣe yẹn fún mi. Òkèrè ni wàá ti máa sọ fún. Ò ní jẹ́ kó kíbọ̀ ẹ lójú. Ẹ bá mi pàtẹ́wọ́ fún, ẹ bá mi fún bí ìwé kan. Máa wò ó wà pò mi, máa lọ. Àbí ẹ̀rí ó wà pò mi, torí pé òun wà pò mi ló yẹ kí ni kó máa lọ. Òun dọ̀bálẹ̀ òun wà pò mi. Ṣé tí bá fún ẹ lówó ṣo fẹ́ kà ni? Gbọ́, tó bá fún ẹ lówó ṣo máa kà á? Máa bọ̀. Ẹ̀yin méjèèjì, ìwọ náà. Tí bá fún ẹ lówó ṣó máa kà? Tí bá fún ẹ lówó mi ò yáwó lọ́wọ́ ẹ ò ṣó máa kà? Rárá. Kí nìdí? Torí ẹ̀yin lẹ fún mi, eléyìí tẹ́ bá fún mi. Ẹ fún mi láti ọkàn yín ni, kò ń ṣe pé báyìí mo béèrè pé kẹ́ fún mi, so nǹkan tẹ́ bá fún mi náà ni màá gbà. Nísìnyí mo fẹ́ fún ẹ lówó. Ṣó máa kà á? Ó dáa, mo fẹ́ kó kà á. Àfìgbà tó kà á náà. Máa lọ. Wá gbà. Ìwọ tó máa kà. Kí nìdí tó máa fi kà á? Torí màá lè mọ iye owó. Máa bọ̀. Dúró. Bá mi fún. Dúró. Kí ni ìdí tó máa fi kà á? Torí màá lè mọ iye tẹ́ fún mi, torí ọjọ́ màá lè dúpẹ́. Dúró. Tí bá fún ẹ ní nǹkan tó ṣe ti rí ibi tá ayé wá wà nìyẹn o. Ibi tá ayé wà nìyẹn o. Kó lè mọ̀ bó ṣe máa dúpẹ́. Tí ò bá tó tó bá dọjọ́ kejì. Ó dà tí bá fún ẹ lélẹ́yìn nísìn gbà. Tó bá di ọ̀la báwo ló ṣe máa dúpẹ́? Ẹṣẹ́ ọjọ́, ẹṣẹ́ àná sà. Tó bá dọ̀túnla wàá ti gbàgbé. Tí bá fún ẹ ní 10,000 báwo ló ṣe máa dúpẹ́? Rárá. Sórí tó bá fún ẹ lówó tó jẹ́ owó tó ń fún ẹ, kò ń ṣe owó tó lọ jókòó. Kò ń ṣe owó tó yáyàn àbí owó tó fi ránṣẹ́ àbí kíní. Owó tó ń fún ẹ, wọ́n bùn ẹ ni. Tó bá kà á, ṣé wàá sọ fẹ́ nìyẹn pé kò tó ni? Àbí ó máa sọ pé kò fi sí ni? Tó bá ti gbà á, wàá dúpẹ́. Ẹ̀yìn pé wọ́n fún ẹ lówó wá bẹ̀rẹ̀ sí ń kà á nítorí kíni? Ọpẹ́ lákòótán. Kí ni ọpẹ́? Fífi ẹ̀mí ìmoore hàn. Kí ni pẹ́? Ibi méjì ló pín sí. Ìyẹn ni wípé téèyàn bá ṣe nǹkan fún ẹ,
dídú ọpẹ́ ó gbọ́dọ̀ pẹ́ kí nǹkan tó fún ẹ kó lè pẹ́ lọ́wọ́ ẹ̀. Ìdí tá a fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbogbo ìgbà nìyẹn, ká lè pẹ́ láyé. Ṣó yé yín? Ìdí nìyẹn àwa Yorùbá pé gan, tí n bá fún yín ní nǹkan tó bá di ọ̀la ẹ máa dúpẹ́ àná, tó bá dọ̀túnla ẹ máa dúpẹ́ ìjẹta, tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ máa dúpẹ́, torí ẹ máa dúpẹ́ ọjọ́. Tẹ́ bá rí ẹni yẹn ní ọdún tó ń bọ̀, mo máa dúpẹ́ ìjọsí o, ẹni yẹn ló máa sọ pé ó ti tó. Ẹ rí i pé dídúpẹ́ ẹ fi ń dá gbèsè sẹ́yìn tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Ẹ mọ̀, èèyàn tẹ́ bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbèsè lẹ́ ń dá sí lọ́rùn, torí ọjọ́ tẹ́ bá nílò ìrànlọ́wọ́ á ní jà ṣe fún ó mọ̀ọ́re. Ìyẹn ni wípé ká má ṣíwọ́ dídúpẹ́ lọ́wọ́ èèyàn tó bá ṣe oore fún wa. Ìdí nìyẹn táwa náà fi ń dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbà wá lálejò. Tó bá dọ̀la a tún máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé tẹ́ gbà wá lálejò lánàá o. Tó bá tún dọ̀túnla a tún máa dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbà wá láàyè láti wá níjẹta o. Tó bá di ọdún tó bọ̀ náà a tún dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ gbà wá láàyè ní ọdún tó kọjá o. Nígbà míì tá a bá tún fẹ́ gbá bí ẹ tún sọ wípé ó yá ẹ máa bọ̀. Ẹ̀yin náà ẹ ṣeun gan ni o, adúpẹ́ gan ni o, ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o. Ó ti yé mi àwa tí tí rí nǹkan gbà ló jẹ́ ká máa ṣe bí àbí. Àwọn ẹ̀yin tí ẹ gbà kankan lé ní ó yá ẹ pàtẹ́wọ́. Ẹ ṣé gan ni.